Gumi ní ẹnikẹ́ni kò lè ní kí òun má lọ síbi tó bá wù òun ní nàìjíríà o. ara ń kan Sheikh Ahmad Gumi ó sì dàbí pé inú ń bí pàápàá. ìkanra náà ló fi sọ̀rọ̀ níjẹta òde ọjọ́ kẹsàn-án oṣù kẹfà 2026. ó ní kí ẹnikẹ́ni má halẹ̀ mọ́ òun o, kí ẹnikẹ́ni má sì dùbú òun, nítorí ní nàìjíríà yìí kò sí ibi tí òun ò lè rìn sí, kò sì sí ẹni tó lè sọ pé kí òun má lọ sí ibi tó bá wù òun. ó ní kí ẹnikẹ́ni má pe òun lálejò mọ́ jàre, òun àti gbogbo wa lájọ nílùú. ohun tó fa ariwo yìí ni pé gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n ti lé Gumi ní Mẹ́kà pé kò gbọ́dọ̀ wọlé. kódà ìgbà kan wà tí wọ́n mú un tó pẹ́ ní tìmọ́lé, ẹsẹ̀ kan ló sì kù kó wẹ̀ wọ̀n bí kò jẹ́ tìjọba nàìjíríà tó sáré dìde sọ̀rọ̀ ẹ̀ ní Saudi, ìbá pẹ́lẹ́wọ̀n bí ọ̀bọ ni. lójijì láriwo tún bẹ̀rẹ̀ lóṣù tó kọjá yìí pé wọ́n ti tún lé Gumi o, wọ́n ní kò lè wọ Mẹ́kà o. ṣùgbọ́n ti ọdún yìí kò yé èèyàn, nítorí Gumi pàápàá kò sọ pé wọ́n lé òun. àmọ́ lọ́dún tó kọjá ní ọjọ́ 26 oṣù karùn-ún 2025, nígbà tí gbogbo mùsùlùmí ń ṣe hajj, Gumi náà lòun fẹ́ ṣe, àfi bí wọ́n ṣe gbá a mú pé kò lè ṣe hajj lọ́dọ̀ wọn ni wọ́n bá sìn ín dédé ọkọ̀ òfurufú, wọ́n sì lé e padà wá sí nàìjíríà lójú ẹsẹ̀, wọ́n lé e ní Mẹ́kà. nígbà náà lòun náà sì máriwo lálábọ́nú, ó ní wọ́n lé òun ní Mẹ́kà o, wọn ò jẹ́ kóun wọlé rí sàárè ànábì. gbogbo ìyẹn ò wá lé ṣáá tó ti àwọn tí wọ́n wá ń pariwo pé wọ́n rí Gumi nìbàdàn, tí wọ́n sì ń bá àwọn tí wọ́n pe Gumi wá síbi ayẹyẹ ìbàdàn náà jà, tí àwọn kan sì ń sọ pé wọn ò gbọ́dọ̀ rí ní sàkáání yìí mọ́, pàápàá nílẹ̀ Yorùbá, pé tí wọ́n bá rí nǹkan yóò ṣe é o. àwọn kan ló gbé ètò kan kalẹ̀ lórí ọ̀rọ̀ ìsìláàmù, kò sì sẹ́ni tó mọ bí Gumi ṣe gbọ́ títí dòní yìí. àwọn èèyàn kan rí ewúrẹ́ ní yunifásitì Ìbàdàn ní ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2025 ní láriwo bá ta lójijì pé kí ni Gumi ń wá. kò sì sí ohun tó fariwo yìí ju àwọn ọ̀rọ̀ tí Gumi fúnra ẹ̀ ń sọ lọ. bóyá lẹ́nìkan wà ní nàìjíríà yìí tó lóhun ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò tí a bá ti yọwọ́ Gumi nìkan. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń tako ìjọba nídìí ètò àti iṣẹ́ wọn. òun ló ń sọ pé ìyà tíjọba nàìjíríà fi ń jẹ àwọn afẹ̀míṣòfò ni wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe. òun ló ní ìjọba kò gbọ́dọ̀ pa afẹ̀míṣòfò, kí wọ́n máa tọ́jú wọn ni. òun ló ní àwọn èèyàn náà kì í ṣe afẹ̀míṣòfò, pé àwọn tínú ń bí ni wọ́n. òun ló ní nàìjíríà ń wá wàhálà gidi nípa lílọ pe amẹ́ríkà wá. òun ló sì ti ń wọgbó tó àwọn èèyàn náà lọ, tó ń bá ìjọba fún wọn lówó kó tó di pé àwọn Tinubu yìí dé. nítorí ọ̀rọ̀ tó ń sọ yìí ní ọ̀pọ̀ ọmọ Yorùbá kan kò ṣe fẹ́ràn ẹ̀, pàápàá lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ni. nígbà tó sì wá síbàdàn yìí títí dórí ààrẹ ọ̀nà kakanfò Gani Adams àti Sunday Ìgbòho pàápàá ni wọ́n pariwo pé àwọn ò fẹ́ Gumi nílẹ̀ Yorùbá. kò sì sí ohun méjì tó fà á ju ìwà ẹ̀ náà tó ń hù lọ. ìwà náà pàápàá ló sì jẹ́ kí wọ́n lé e ní Saudi Arabia. 2010 ni wọ́n ti kọ́kọ́ lé o. bẹ́ẹ̀ ni 2010 ọwọ́ ara ẹ̀ náà ló sì fi fà á nígbà náà. fún ẹni tó bá rántí, wọ́n mú ọmọ ọkùnrin kan tí wọ́n ń pè ní Farouk Abdulmutalib, ọmọ ọkùnrin kan tó gbé bọ́ǹbù sínú pátá tó fẹ́ bọ́ǹbù ẹrọpléènì tó ń lọ sí Amẹ́ríkà àti gbogbo èèyàn tó wà nínú ẹ̀. àwọn èèyàn 311 289 ni wọ́n wà nínú ẹrọpléènì náà o. òun náà wà nínú wọn, ó sì fẹ́ para ẹ̀ mọ́ wọn. ní ọjọ́ kérésì gan-an, ọjọ́ 25 oṣù kejìlá 2009, ọmọ olówó ńlá kan nílẹ̀ haúsá ni o, alága ilé ìfowópamọ́ First Bank ní bàbá ẹ̀ tẹ́lẹ̀. ará ilẹ̀ haúsá náà ní gbogbo wọn. àfi bí ọmọ náà ṣe darapọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò tó ní òun fẹ́ gbẹ̀san àwọn mùsùlùmí táwọn Amẹ́ríkà ti pa ni. àmọ́ àwọn Amẹ́ríkà gbá a mú nínú ẹrọpléènì níbẹ̀, wọ́n bá a ṣẹjọ́, wọ́n sì jù ú sẹ́wọ̀n gbére. ó wà lẹ́wọ̀n náà títí di àsìkò yìí, torí wọ́n ṣe é lófin pé wọn ò gbọ́dọ̀ tú u sílẹ̀ láéláé, níbi tí ẹ̀ṣẹ̀ burú dé nìyẹn. ohun tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n ń tú àwọn lẹ́tà orí afẹ́fẹ́ tọmọkùnrin náà máa ń kọ kiri wò, ìyẹn email, àti àwọn tó kọ sí, wọ́n rí i pé àìmọye ìgbà ló ti bá Gumi sọ̀rọ̀, tí Gumi náà sì ń fún un lésì lóòrèkóòrè. ohun tó jẹ́ kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Amẹ́ríkà bẹ̀rẹ̀ sí wá Gumi kiri nìyẹn. nígbà tó yọ sí Saudi ni wọ́n bá gbà á mú. Jeddah ni wọ́n kọ́ tì í mọ́,
nígbà tó sì ṣe ìtìmọ́lé níbẹ̀ tí wọ́n pò ó nífun pọ̀ títí ni wọ́n bá dá a padà sí Mẹ́kà níbi tó ti ṣe bí oṣù 6 nítìmọ́lé wọn. lẹ́yìn náà ni ìjọba Nàìjíríà dá sí ọ̀rọ̀ náà ni wọ́n bá dá a padà wá sílé. ṣùgbọ́n láti gbà náà ni wọ́n ti ní eégún ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹ́ lọ́nà Saudi mọ́ o, wọ́n ní wọn ò gbọ́dọ̀ rí rárá ni. ìyẹn ni wọ́n ṣe fìbínú dá a padà ní 2025 lẹ́yìn ọdún 15 tó ti lọ síbẹ̀ tẹ́lẹ̀. bóyá ó rò pé ọ̀rọ̀ náà ti tán nínú wọn ni. bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà wà títí di àsìkò yìí tó jẹ́ pé yàtọ̀ sí Mẹ́kà àwọn orílẹ̀-èdè míì wà tí wọn ò fẹ́ rí Gumi lọ́dọ̀ wọn. kò sí ìdí méjì fún èyí ju àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nípa àwọn afẹ̀míṣòfò yìí náà lọ. bí àwọn afẹ̀míṣòfò yìí ti dojú ogun kọ Nàìjíríà lójoojúmọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ń kórìíra Gumi sí nítorí òun náà kì í yé gbèjà wọn tàbí kó sọ̀rọ̀ tí yóò mú inú bí ẹni gbogbo tó bá gbọ́. ohun tó ṣe dìbínú gan fún ọ̀pọ̀ ọmọ Yorùbá nígbà tí wọ́n gbọ́ pé Gumi wá síbàdàn nìyẹn. ọ̀rọ̀ náà kan ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbò Oríyọmí Hamzat, ẹni tóun náà ń múra lọ́wọ́ láti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. gbàrà tí Hamzat ti tọwọ́ bọ inú òṣèlú pé òun fẹ́ di gómìnà làwọn alátakò ẹ̀ ti bẹ̀rẹ̀ sí í gbé jáde pé òun pẹ̀lú àwọn kan ni wọ́n mú Gumi wá sí yunifásitì Ìbàdàn àti pé òun ló jókòó ti ọkùnrin alákatakítí náà níjọ́ tí wọ́n ń ṣèpàdé náà ní yunifásitì. ọ̀rọ̀ náà jà ranyìnranyìn kí Hamzat fúnra ẹ̀ tó jáde pé òun ò rí Gumi rí láyé òun ò sí níbi ìpàdé tí wọ́n ń sọ o, òun ò sì mọ àwọn tí wọ́n ṣe o, àti pé kí wọ́n lọ wo fọ́tò ẹni tí wọ́n rí lẹ́gbẹ̀ẹ́ Gumi dáadáa kì í ṣe òun o, pé kì í ṣe òun Oríyọmí ẹni tí yóò bá sì sinmi láti máa ba òun lórúkọ jẹ́ lórí ọ̀rọ̀ tí òun kò mọwọ́ mẹsẹ̀ yìí òun yóò gbé e lọ sílé ẹjọ́. nígbà náà ló jẹ́ pé àwọn èèyàn wọ̀nyí sinmi. ohun tó mú Gumi jáde lórí ọ̀rọ̀ Ìbàdàn yìí nìyẹn. ó ní kò sẹ́ni tó pe òun wá síbàdàn àti pé òun kàn wá aṣojú àwọn mùsùlùmí ilẹ̀ Haúsá níbi ìpàdé lórí ọ̀rọ̀ security táwọn mùsùlùmí kan fohùn ṣọ̀kan pé kí àwọn ṣe ni, tí wọ́n pe àwọn aṣojú nílẹ̀ Yorùbá, aṣojú nílẹ̀ Haúsá àti níbi gbogbo. kì í ṣe òun Gumi gan-an ni wọ́n pè síbẹ̀, ọ̀kan nínú àwọn aṣojú tó wá síbẹ̀ lòun jẹ́. ó ní òun nìkan kọ́ ni òun sì sọ̀rọ̀ níbẹ̀, gbogbo àwọn tí àwọn wà níbẹ̀ náà ni. bí wọ́n ti ṣe wá ya ọ̀rọ̀ tòun sọ́tọ̀ ni kò yé òun, tí wọ́n wá ń sọ pé kí lòun wá ṣe níbàdàn. ó ní níbi tí ọ̀rọ̀ dé yìí o, ó yẹ kí òun jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé kò sí ẹni tó lè lé òun níbikíbi ní Nàìjíríà yìí pé kí òun má rìn síbi tó bá wù òun. bẹ́ẹ̀ ló ní òun kò lè ṣe kí òun má sọ̀rọ̀ o, àmọ́ bí òun bá sọ̀rọ̀ kan tó bá bí ẹnikẹ́ni nínú kí tòun gba ilé ẹjọ́ lọ níbi tí wọ́n ti lè ṣèdájọ́. àmọ́ kí àwọn kan máa wá lérí pé òun ò gbọ́dọ̀ débì kankan ní Nàìjíríà kí wọ́n tutọ́ ẹ̀ dànù o. Sanbẹ̀sùn fapórọrí, ìwà ọmọ nímú ọmọ ṣòkígbẹ́, ohun tó ká ọkùnrin náà lára ọ̀tọ̀ ni. ohun tó fa ìkọlà fún Gumi kò lè ju lílé tí wọ́n lé ní Mẹ́kà lọ. àbí nígbà tí èèyàn bá ń pariwo kiri báyìí tó ní òun ń gbèjà àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń lé kiri nítorí kí ẹ̀sìn Islam lè kárí ayé làwọn ṣe ń jà, tí wọ́n wá ní kò gbọ́dọ̀ wọ Mẹ́kà níbi tí gbogbo ayé gbà pé ilé ẹ̀sìn náà ni. bẹ́ẹ̀ ohun tó ń bí àwọn èèyàn nínú sí Gumi ni pé òun náà kì í sọ̀rọ̀ bí ẹni tó jí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ló ń tẹ̀lé mọ́, nítorí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń jí ọmọdé kó, tí wọ́n ń jí àgbà kó, tí wọ́n ń jí obìnrin gbé, tí wọ́n ń ṣe gbogbo aburú tí wọ́n ń ṣe yìí, ẹ̀sìn wo ló kọ́ ẹnikẹ́ni láti ṣe irú eléyìí? ṣé Islam náà ló pàṣẹ gbogbo èyí tí àwọn èèyàn yìí ń ṣe fún wọn ni? ohun tí àwọn aṣáájú mùsùlùmí pọ̀ sì ṣe ń dìde rèé, pàápàá nílẹ̀ Yorùbá níbí, pé kì í ṣe Islam làwọn afẹ̀míṣòfò wọ̀nyí ń ṣe o. afẹ̀míṣòfò tààrà ni wọ́n, tẹ́rọ́rìsì, apààyàn, kò sí ohun tó kan Islam pẹ̀lú ìwà wọn. àmọ́ àwọn ẹni bí yìí pàápàá kò gbà bẹ́ẹ̀ o, nítorí ìsọnù tí wọ́n ń ṣe fún ẹ̀sìn ọ̀hún. torí bí wọn yóò bá bẹ́ẹ̀yàn lórí, wọn yóò ṣe bísímìláì. bí wọ́n jí àwọn ẹni ẹlẹ́ni kó tí wọ́n fẹ́ máa nà wọ́n kí àwọn èèyàn wọn lè wá kó owó fún wọn, wọn yóò ṣe bísímìláì sí. gbogbo aburú yòówù tí wọ́n bá fẹ́ ṣe, wọn yóò kọ́kọ́ ṣe bísímìláì lé lórí kí wọ́n tó bẹ̀rẹ̀. ohun tí gbogbo ayé sì ń rò ní pé àwọn èèyàn tí wọ́n kọ́ nípa ẹ̀sìn Islam bíi Gumi, wọn yóò wá dìde láti máa tako gbogbo ohun tí wọ́n ń ṣe wọ̀nyí, àti láti máa la aráàlú lọ́yẹ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí kò síbì kankan tí òfin Islam ti fààyè gbà á. èyí ni yóò fi ọkàn àwọn aráàlú gbogbo balẹ̀ pé ẹ̀sìn Islam tí wọ́n ń wò yìí kì í ṣe ẹ̀sìn apànìyàn o, àwọn afẹ̀míṣòfò tó ń kiri yìí kàn ń ṣe tiwọn lásán ni. àmọ́ Gumi ò ṣe yẹn. ọkùnrin náà ti bá ọ̀rọ̀ ẹ̀ débi pé àwọn aráàlú kan nígbàgbọ́ pé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ń sanwó fún láti lè máa tún orúkọ wọn ṣe
àti láti lè máa kọ̀yìn àwọn aráàlú síjọba lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ni. Nítorí àwọn ọ̀rọ̀ tó ń sọ àfi bí ẹni pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí ló ń gbé, tàbí bí ẹni tí kò mọ kinní kan. Bẹ́ẹ̀ gbogbo ohun tó ń sọ ló fi ń ba ẹ̀sìn náà jẹ́ lójú ayé. Ohun tí àwọn tí wọ́n jẹ́ àáfàá tàbí olórí ẹ̀sìn náà ṣe ń kọ̀yìn sí yíkáyíká rèé, tí wọ́n ní wọn ò fẹ́ rí ní gbérégbéré àwọn. Ṣùgbọ́n Gumi ti ní òun ò ní gbà yẹn o. Bí wọ́n tilẹ̀ lé òun ní ibi gbogbo kì í ṣe ní Nàìjíríà yìí o, ẹnikẹ́ni ò lè ní kí òun má fẹsẹ̀ ara òun rìn lọ síbi tó bá wu òun o. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n gbà pé tíjọba bá ti mú Gumi láti ọjọ́ yìí wá ni kìnní náà yóò ti lọ sílẹ̀ o. Ṣùgbọ́n kò jọ pé ìjọba fẹ́ mú wọn fi é sílẹ̀ kó máa ṣe èyí tó wù ú ni. Ohun tí ọ̀pọ̀ sì ṣe ń sọ pé ìjọba yìí kò tíì ṣetán tí yóò jagun afẹ̀míṣòfò nìyẹn. Pé ìjọba tó bá fẹ́ jagun afẹ̀míṣòfò lóòótọ́ kò ní fààyè gba Gumi kó máa sọ gbogbo ohun tó ń sọ yìí kó sì máa rìn kiri. Àmọ́ ọjọ́ kan ń bọ̀ tí kinní yìí yóò dàrú mọ́ Gumi àti àwọn tí wọ́n tì í lẹ́yìn nínú ìjọba pàápàá lọ́wọ́. Lọ́jọ́ náà ni kálukú yóò mọ àyè ara ẹ̀, bí baálẹ̀ ló nílùú ni, bó lórí àwọn alágbàṣe ni, ojú gbogbo ayé ni yóò sì ṣe. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ tí Gumi ṣẹ̀ṣẹ̀ sọ nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí wò pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.